mo mọ Akérédolú dáadáa, kò lè gbà kẹ́nikẹ́ni sé òun mọ́lé tó bá jẹ́ lóòótọ́ lára rẹ̀ ti yá. Ẹnikúòmẹ̀yìn ló sọ bẹ́ẹ̀. Àgbà ọ̀jẹ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ondo, amòfin Benson Ẹnikúòmẹ̀yìn, ti bu ẹnu àtẹ́ lu báwọn ọmọlẹ́yìn gómìnà Rotimi Akeredolu kan ṣe sọ ọ́ di òdùdú àti irúnmọlẹ̀ táwọn aráàlú kò gbọdọ̀ fojú kàn mọ́ lẹ́yìn tí wọ́n ti fi ìbò gbé wọlé. Ọkùnrin ọmọ bíbí agbègbè Ìlàjẹ ọ̀hún fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn lásìkò tó ń sọ̀rọ̀ ní iléeṣẹ́ tẹlifíṣàn Channels nílùú Èkó láìpẹ́ yìí. Ẹnikúòmẹ̀yìn nínú ọ̀rọ̀ rẹ̀ ní òun ti bá Àkẹ́tì ṣiṣẹ́ rí, òun sì mọ̀ ọ́ dáadáa pé kì í ṣe irú èèyàn tó ní ìpamọ́ra débi tí yóò wá gbà kí àwọn kan gbé òun pamọ́ látìgbà yìí wá tó bá jẹ́ lóòótọ́ lára rẹ̀ yá gẹ́gẹ́ bí ariwo táwọn ọmọlẹ́yìn rẹ̀ kan ń pa kiri. Àgbà agbẹjọ́rò ọ̀hún ní nígbà táwọn aráàlú kò bá lè rí gómìnà tí wọ́n fúnra wọn dìbò yàn, tí wọn kò gbúrò rẹ̀, tí wọn kò sì gbóhùn rẹ̀ kó bá wọn sọ̀rọ̀, ta ló wá ń ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ondo lọ́wọ́lọ́wọ́ àti níbo wá ni Àkẹ́tì wà jàre? Ó ní kò sí èèwọ̀ rárá nínú kí arákùnrin ṣe àìsàn, ṣùgbọ́n kì í ṣohun tó bójúmu kí wọ́n wá fi àìlera tirẹ̀ dá ìdàgbàsókè ìpínlẹ̀ Ondo dúró kí ohun gbogbo sì wá dúró sójú kan bí adágún odò. Dandan ni kí ìṣèjọba máa tẹ̀síwájú. Ó ní kò sẹ́ni tó ń yan igbákejì fún Àkẹ́tì, fúnra rẹ̀ ló yan Àjàyí Agboola. Òun náà ló sì tún ní Lucky Ayédatiwa wu òun láti bá òun ṣiṣẹ́ kó tó yàn án ṣáájú ètò ìdìbò gómìnà tó kọjá. Níwọ̀n ìgbà tó bá sì ti yan igbákejì gómìnà táwọn aráàlú sì jọ dìbò fáwọn méjèèjì, kò gbọdọ̀ sí àríyànjiyàn mọ́ nínú gbígbé ìjọba fún igbákejì rẹ̀ nígbà tí ara rẹ̀ kò bá yá. Ẹnikúòmẹ̀yìn ní òfegè pátápátá ní gbogbo ohun táwọn ọmọlẹ́yìn Àkẹ́tì ń sọ pé ó buwọ́lu ìwé kan tàbí iṣẹ́ ìlú kan tó ń ṣe lọ́wọ́. Ó ní ohun táwọn èèyàn ìpínlẹ̀ Ondo ń retí báyìí ní ìgbà tí gómìnà Akérédolú fúnra rẹ̀ yóò bọ́ sí gbangba láti bá wọn sọ̀rọ̀, kódà bó ṣe orí afẹ́fẹ́, kó ṣáà ti dárúkọ ara rẹ̀ àti ọjọ́ gan tó ń sọ̀rọ̀ náà. Ó ní èyí nìkan ló kù táwọn aráàlú lè fi gbàgbọ́ pé lóòótọ́ ni Àkẹ́tì ṣì wà ní digbí àti pé ohunkóhun tó bá ti yàtọ̀ sí èyí ẹ̀tàn lásán ni lójú àwọn èèyàn ìpínlẹ̀ Ondo, gẹ́gẹ́ bó ṣe wí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.